Africa Content TV. Ọ̀tún Balógun lẹ̀ Ìbàdàn ọba Tajudeen Ajíbọ́lá agbẹni máfọ̀ agbẹni nípọ̀ ó wà lẹ́gbẹ̀ẹ́ bàbá ọ̀làkùnrin. ọ̀nà bí ni ẹ jẹ́ wọ́n gbà o. apá bí ni o. apá bí ni ẹ bá ní. ó ń fọ́ tẹ̀ kó wájú wọn. ẹ dàpọ̀ ẹ̀yìn kí ọ̀nà wá lè sí ẹ̀yẹ. ẹ rántí pé wọ́n kọjá ẹ̀dá kùtù lọ. ẹ̀dá gbogbo ẹni ọba láǹfààní láti lu ẹnu tọ́lọ̀ fún láti la ẹnu tọ́lọ̀ fún láti fi sọ̀rọ̀ ẹ bá mi ṣe kábíyèsí o. bàbá ẹ bọ̀ wọlé o. jẹ́jẹ́ ní sábà wà ní ọ̀rọ̀ ọba Tajudeen Ajíbọ́lá tí wọ́n ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní orí rédíò Fresh FM bàtà fọ̀rọ̀ ẹ wá ń jẹ ìbò lẹ́nu bí ìgbàgbé ìjẹ̀tì kan èbó ìpọ̀ sí ṣe rántí pé ní àsìkò tá a wà yìí tá à ń pè ní modern time bàbá ọba Gbàdámọ́sí Adébíyìnpé iná kọ́kọ́ dé adé àsìkò tá a wà yìí bàbá àlẹ́ ti lọ́yẹ́ dé tiẹ̀ lágbèrè dé tiẹ̀. His Royal Majesty ọba Ẹ̀jí Oyèwọlé òsì Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. ẹ bá wà fún lọ́dọ̀ bàbá Ẹ̀jí Oyèwọlé àti bàbá wa His Royal Majesty ọba Abíọ́dún Kọ́lá Káyìsí àṣìpá ọba lọ́dọ̀ bàbá wa His Royal Majesty ọba Kọ́lá Adékọ́lá. ọba Kọ́lá sí àbíyí bàbá bàbá ọba Kọ́lá Adékọ́lá akínyó ọba Adébáyọ̀ Àkàndé àti bàbá wa ọba Abẹ́dù Ajíbádé Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. bàbá kẹfẹ́ o ẹni kí wọ́n ìgbà yóò bá bàbá wa dada ìṣòro ẹ̀kẹ́rin Balógun rẹ̀ bá ẹ máa ṣe kábíyèsí o.
Ọba Hamidu Ajibade ọba jẹ́ pé dọ́kítà Síkírù Àyìndé Barrister àtàlẹ́yìn lónìí. Àwọn ọmọ ọba ṣeré fún ọba lónìí. Àkí bàbá wa kábíyèsí ọba dada Fádèmí èsì òye ẹ̀kẹrin balógun lẹ́nu. Àkí bàbá wa kábíyèsí ẹ̀karùn balógun lẹ́nu. Ọba Adéọdún Azeez àti kábíyèsí fáwọn náà ó dàbí ẹ̀kọ́ mo rí olúwo àbí olúwo kọ́ ní ẹ dákun a mọ̀ ní pé gbogbo wa náà ní afẹ́fẹ́ bá ṣe lọ́lẹ̀ ìbàdàn lónìí ni a lè wá sí ṣùgbọ́n ẹ̀tọ́ ni kí á bu ọlá fún ẹni tí ọlá bá tọ́ sí apẹ́lẹ́ ara tí wàá tọ́ ni ká bu iyì fún ẹni tí ìgbà yẹn àwọn bá ara wa dáwọ́ ìdùnnú lórí ẹjẹ́ àfihàn àyè lẹ́yìn kí àtìrọ́nà wọn wò lè dàgbé. Gbogbo àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ BCOS Radio and Television, Fresh FM, Splash FM, Lágẹ̀lú FM, Star FM, Amúkayérò, Solution, 32 FM, Ọmọlúwàbí, Àgídìgbò, Thank you.
kábíyèsí o kábíyèsí ọ̀tọ̀ pẹ́lẹ́sì. lórí náà àgbàgbọ́ tẹ̀lé ẹ̀sìn ìwádìí ọ̀gá ẹ̀sọ́ ní bẹ̀rẹ̀. Adébọ́lá mi ìyàwó ilẹ̀ mọ̀ọ́dá àti mọ̀gà ní ọ̀gbà àbínú wọ̀rọ̀. Lókè tó yẹ àbí. Ó yà lé ojútara, ojútara bí òkú sí àbùsí. Ó pọ̀ lórí ojútara. Ọlọ sí ẹ̀rọ ní àbùkù. Àbúrò kò sí àbùkù sí náà. Ọ̀pọ̀ àwọn ọba tí wọ́n wá dé lónìí níwájú bàbá wa Olúbàdàn. Àwọn náà ni wọ́n jẹ́ àdúgbò kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Nínú gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba níjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan tó jẹ́ mọ́kànlá nílẹ̀ Ìbàdàn. Èyí tó dé wípé wọ́n fi ilẹ̀ tí àti máa ṣe pọ̀ tẹ́lẹ̀. Bóyá dídá ẹ̀rọ ọba mi kọ̀ ní èkó níwọ̀n ọba lórí gómìnà kalẹ̀. Wọ́n ní àpapọ̀ kìkà rí. Ọ̀yádára ẹ̀sìn. Apá ọ̀tá òní kárí. Kábíyèsí, apá ọ̀tá òní kárí. Ẹ̀ẹ́dì jẹ́rọ àrùká. Ẹ̀ẹ́dì jẹ́rọ àrùká. Ẹ̀mí yóò wà kú. To new others. Wọ́n ní òkè bájá ọkọ̀ nàdà. Ọmọ láti wọ̀ fún àwọn etí. Kókó lára yóò máa le. À ń retí ìgbé. Spíkà, Barrister, Adédọ̀yìn. Ọmọdé ọ̀gá yìí ń bọ̀. Ọmọdé ọ̀gá yìí ń fi gómìnà ọ̀pọ̀lọpọ̀. Báwo náà mo ní gbé ẹ, mo ní gbé àwọn fẹ́, mo ní gbọ́mọ fún ẹ, mo ní gbé wọn náà lọ́lágbára ọlọ́run, ó wà ní ṣiṣẹ́ ìgbé fún mi. Lọ́wọ́ ní Spíkà, Wọ́n ní kí gómìnà Ṣèyí Mákindé ojú ìṣẹ́ ẹ̀rọ yìí. Ọ̀pọ̀ Olúbàdàn ó dòkó. Gómìnà tí ó dòkó. Wọ́n sì gbé èlé ìdúró. Nítorí náà lọ sọ tá a bá ti sọ̀rọ̀ gbogbo ọmọ ìlú ó kí ọba àbúrọ́sì Ọba nípa kú káàlẹ̀ bàbá olúwo onígbẹ́. Gbogbo sọ̀gbọ́n ní kí ìdúró. Àti kábíyèsí ìlú àìsàn ìjọba. Olúwo òrìjà tí a bá lágbára náà Olúwo bímọ wúre ilé ní kò ṣàǹgbá. wọ́n ní akẹ́kọ̀ọ́ wọ́n kì í kárí o apẹ̀sẹ̀ kì í kọ́nà apá àkàwọ̀ kì í kárí o apá ọ̀tá ò kì í ká. Ní àgbà ọba bọ́ ọ̀rọ̀ àwọn olórí ọ̀tẹ̀ wàá tẹ̀ wọ́n mọ́lẹ̀ wàá sọ àwọn ọ̀tá rẹ ní ọ̀tá rẹ. Ẹ ṣe àdá rẹ ti dì. Ọba alámùdù Alámọ̀dáyé àtibọ́ abẹ́rẹ́ òkè àtibọ́ láwọn ilé ọ̀rọ̀ ọ̀gá ọmọ ìdáyé ní sùúrù ní ìbàdàn. Ètùtù ìdílé ìdáàbò ìsìnkú ẹ̀. Bọ́bọ̀. Ètò ìdáwà ìdílé ẹ̀.
Ṣèyí ni mo tẹ̀lé láyé mi. Gómìnà ni mo tẹ̀lé láyé mi. Alábàjá láyé mi. Sùmọ́nà mo tẹ̀lé láyé mi. Nígbà ìjọba Adéga ìṣòyè, ẹgbẹ́ ìdánwò lẹ́bàá.
ọba kábíyèsí ní àjà ńlá. èyí má ti dé ọmọ ọlọ́dún ọ̀sẹ̀ bẹ́ẹ̀ o ọ̀gá wa ń bá o bẹ́ẹ̀ kan ẹ̀rọ kọ́ ọ̀gá wa ń bá o. èyí má ti dé ọmọ ọlọ́dún ọ̀sẹ̀ àwọn wíwíwí ọlọ́run gbọ́ àgbọ̀gbọ̀gbọ̀ ẹlẹ́yìn ìgbà àjọyọ̀ sílẹ̀ àti ìbẹ̀rẹ̀ ní ọjọ́ tí a bá ń bá ní ohun tó ń ṣe yóò fún yín lára ìwà bẹ́ẹ̀ rù ló gbà yín lẹ́rù àwọn ìsìnrí àwọn ìsìnsọ́ àwọn ìkòkòrò lọ tó ń bá bá wọn. ọjọ́ tí wàá lè fi àwọn tí ó pè ọba àlàyé yìí máa ń gbé ọmọ ọlọ́tún ọ̀sùn ọwọ́ kan wà ló wọ́ sí ọwọ́ wà ló wọ́ sí ìwé tẹ̀lé wọ́tà ọwọ́ wà ló wọ́ sí. àwọn mẹ́rin tí a kò rí yẹn ẹ̀dá kan wọn.
ọba wọn ṣe é ṣe bí ọdún ó náwó ẹbí oníwọlé oníwọlé Ajíbádé mi ìyá mi àbí ọdún àsìkò Bọ́lá Dáìsí kù kálẹ̀ bàbá Sàbúrì bá a kú pẹ̀lú ọlọ́pàá àbàsì ètò ìsìnkú kẹrù bàbá Sàbúrì ọlọ́pàá kẹrù bàbá Sàbúrì ètò ìsìnkú lọ́pàá. Ìwàmà ìyàwó ìwàmà ìyàwó ìwàmà ìyàwó. Olúwo ìwàmà ìyàwó ìwàmà ìyàwó ọmọ jẹ ọmọ jẹ ìwàmà ìyàwó ìwàmà ìyàwó ìwàmà 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 ìyàwó ọmọ jẹ ìwàmà.